ó máa ń jorè, ó máa ń jọ bí àwàdà. Ọ̀rọ̀ náà mà ti ń dòótọ́. Ń play àwọn fídíò kan fún yín. Eléyìí tuntun jáde nípa ìgbéyàwó Kúnlé Afọ́ọ̀d àti Désọ́lá Afọ́ọ̀d. Ẹ̀yin abiyamọ ayé, ẹ kọ́kọ́ bá ń sàmì àdúrà sí comment section yìí. Ṣé ẹ ráwọn ọmọbìnrin wa wò ní gbé egun eléegun? Bákan náà, àwọn ọmọkùnrin wa, àwọn náà ò ní gbé egun eléegun tó bá dìgbà tó yẹ kí wọ́n láya. Obìnrin, ṣé ká sọ wípé obìnrin lọ̀tá ọkùnrin ni? Àbí ká sọ pé ọkùnrin lọ̀tá obìnrin? Ìgbà tí n bá ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí tán, ẹ̀yin náà ó wà farabalẹ̀. Ẹ ó mọ̀ yìí pé ta ni ká sọ yìí pó jẹ̀bi, ta ni ká sọ pó jàre. Gbogbo yín náà lè mọ̀ pé kìí ṣe ìròyìn mọ́ pé Kúnlé Afọ́ọ̀d òun àti ìyàwó rẹ̀ Désọ́lá Afọ́ọ̀d wọn ò jọ sí papọ̀ nínú ilé kan náà mọ́. Gistlover ló jẹ́ á mọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kó tó di pé màá sọ̀rọ̀ kankan lọ, ẹ kọ́kọ́ wo voice note tí ẹni tó jẹ́ bíi màmá fún Désọ́lá Afọ́ọ̀d tó sẹ́ǹdì sí lórí ọ̀rọ̀ aáwọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀. Ilé ayé, ẹ kọ́kọ́ wò mọ́ ń padà bọ̀ kí n wá ṣàlàyé àwọn nǹkan tí ò yé yín fún yín lórí ọ̀rọ̀ àwọn méjèèjì. wọ́n sì ṣe lẹ́ni tó yẹ pé yóò máa wojú ọkọ kó tó jẹun. wọ́n ṣe lẹ́ni tí yóò máa wojú ọkọ kó tó jẹun. wọ́n ṣe lẹ́ni tí yóò máa tọrọ jẹ. wọ́n ṣe lẹ́rú ẹgbẹ́ rẹ̀. ṣé bá nàbí Muhammad sallallahu alaihi wasallam ó tọrọ fún Fatima bẹ́ẹ̀ ó kọ rẹ̀ sí hàn nínú kúríánì. So àwọn bẹ́ẹ̀ náà tàn sí bí bá ń tọ́jú obìnrin náà, àwọn náà tọrọ fọ́mọ wọn. Kò sẹ́ni tí ó bòbìnrin tí ó sọ wípé kọ́mọ wọn mọ̀ ṣe rere. Kò sì sẹ́ni tí ó bọ̀kùnrin náà tí ó sọ wípé kọ́mọ òun náà mọ̀ ṣàṣeyọrí. Bó ṣe jẹ́nu, bó sì ṣe wa Ọlọ́ọ̀bá ṣàánú ẹ̀yin méjèèjì. Torí tí èèyàn bá wà tẹ́nìkan bá jẹ́ atẹ́gùn, tẹ́nìkan bá jẹ́ iná, iná ó máa fẹ́ atẹ́gùn, iná atẹ́gùn ó máa fẹ́ iná, iná ó sì máa jò. Tẹ́nìkan bá ti lè játẹ́gùn, tẹ́nìkan bá játẹ́gùn, tẹ́nìkan bá jẹ́ iná, atẹ́gùn ó máa ran iná lọ́wọ́, yóò sì máa jò dáadáa. Ṣùgbọ́n tẹ́nìkan bá jẹ́ iná, tẹ́nìkejì bá jẹ́ omi, omi ọ̀pá náà ni. Ọlọ́run sì ní paná ògo yín. Kálukú òrógo rẹ̀ ló, kò sì ní já dààmú, kò ní já wàhálà. Ọlá àṣẹ tọ́lọ́ fi ń jọ́lọ́run. Ọlá mọ́sá aláwùlá kú wátá ìlà bìlà lílà sí, mọ́sá aláwùlá kú wátá ìlà bìlà lílà sí, mọ́sá aláwùlá kú wátá ìlà bìlà lílà sí. Ẹn bá ti fẹ́ gbajúmọ̀ lọ́kọ, ó ti di iṣẹ́ sùúrù. Kódà kọ́mọ̀ sí pé bóyá ó fún ní nǹkan kan, kọ́mọ̀ sí wí pé bóyá ó ráyè tiẹ̀, kọ́mọ̀ sí nǹkan kan báyìí. Ìgbé tí wọ́n mọ̀ wí ni pé ń gbádùn o. Kódà bó tún fẹ́ rẹ́ni tí ó tún ràn lọ́wọ́, tí ó tún ṣàánú rẹ̀, tí wọ́n mọ̀ wí ni pé ọkọ ẹ̀ má lówó lọ́wọ́, ọkọ rẹ̀ kan ìlú kan ni bó ṣe wà, ìyàwó rẹ̀ ń purọ́ ni, ìyàwó rẹ̀ ń díbọ́n ni. Alájẹfẹnu lọlẹ̀ bí adìẹ lóbìnrin jàre. Obìnrin ò mọ̀ọ́rẹ́, kò sóore téèyàn lè ṣe fóbìnrin tí ó tóbìnrin lọ́rùn. Sábà sọ pọ́kọ rẹ̀ ọ̀tọ́jú rẹ̀ ni, sábà sọ pọ́kọ rẹ̀ ò ṣe ń tó fẹ́ fún ni. Ebi ní í ṣe fọ́mọdé, ní í ṣe fágbà, tó sì jẹ́ wípé ìyàwó tí ń bẹ ńlé gan kò ní rí ìgbádùn ìṣẹ́jú kan. Ṣùgbọ́n ojú ń ta ayé ọmọ fi wò ni pé gbogbo ayé ní ń jẹ. Ṣùgbọ́n náà wà ní dáyẹyẹ yín lẹ̀ fàyè sí. Ọlọ́ọ̀bá ń dúró tì gbogbo ẹni tó bá ti béèrè ọ̀rọ̀ ẹ mọ̀ sọ pé Ọlọ́run ó ṣàánú wa, Ọlọ́run ṣàánú wa, ẹ ṣé mo dúpẹ́, Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run sì bá ń ṣàánú yín. Ọlá àṣẹ tó lọ fi ń jọ́lọ́run, ọlá kún fáyà kún Ọlọ́run, ọlá bísímìláì iná àtàyínà kálíkà sára fàṣọ́ọ̀lì lè rọ̀bí ká wàlẹ́ iná sàlẹ̀ àkà wàlẹ́ àmta amínà 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 kún fáyà kún. Voice note náà gùn jù báyìí lọ, ṣùgbọ́n kákan ọ̀rá play díẹ̀ ká fi fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé lóòótọ́ ni aáwọ̀ tó gbóná girigiri ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin Kúnlé Afọ́ọ̀d àti ìyàwó rẹ̀ Désọ́lá Afọ́ọ̀d. Ṣé ẹ rí báyìí? Gistlover fi nǹkan kan sí kànnì ayélujára tí mo fẹ́ ká gbé yẹ̀wò kí n tó wá sọ àwọn nǹkan tẹ́ ẹ mọ̀. Gistlover sọ wípé níbi birthday party kan ní Kúnlé Afọ́ọ̀d ló ti pàdé Désọ́lá Afọ́ọ̀d. Ṣùgbọ́n nígbà tí ojú ń pọ́n Kúnlé Afọ́ọ̀d, ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ pé Désọ́lá Afọ́ọ̀d kò fi kalẹ̀ látàrí pé celebrity wife tí wọ́n ń pè ó dùn mọ́ nínú. Ṣé ká wá sọ wípé ó ti lo Kúnlé Afọ́ọ̀d láti di gbajúgbajà báyìí lójú ó kú òní? Ẹ má sì mí gbọ́, ìntí sọ pé bóyá ó lo Kúnlé Afọ́ọ̀d, ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí Gistlover sọ, ó ní ìgbà tó yẹ kó kú lọ́ọ̀dẹ̀ rẹ̀ gan kó kú o. Ṣùgbọ́n gbajúgbajà tóun náà fẹ́ dì báyìí ó ti dì. Mo wá fẹ́ kẹ́ ẹ wo nǹkan kan kájọ gbé yẹ̀wò
pé tó bá jẹ́ ẹ̀yin náà ni ṣé ẹ lè gbárù ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ. Ẹ wo WhatsApp wallpaper tí Desola Afod tó fi síkànnì ayélujára. Ẹ rí i pé Desola Afod àti olórin fújì ilẹ̀ wa èyún Màláíkà tẹnu tí jọ ń kun àwọn méjèèjì pé bóyá wọ́n jọ ń ṣe wọléwọ̀de, òun ló fi ṣe wallpaper. Ẹ̀yin abiyamọ ayé, ọmọ wo ní gbégun eléegun. Kódà irú aáwọ̀ wo ni ìbá ṣẹlẹ̀, irú ìjà wo ni ìbá ṣẹlẹ̀ lẹ́yìn tó ti bímọ 4 fún, tó wá gbé síkànnì ayélujára rẹ̀, tó wá jẹ́ pé ẹni tó fi ṣe wallpaper kìí ṣe bàbá ọmọ rẹ̀ èyún Kúnlé Afod, kìí ṣe àwọn ọmọ rẹ̀ 4 ló fi ṣe wallpaper. Ó wá jẹ́ ọkùnrin àjòjì. Torí pé tá a bá ní ká wò dáadáa, Màláíkà kò fi ibì kankan bá Desola Afod tán tá a gbọ́. Tó bá sì jẹ́ kó bá tán, ó yẹ ká ti mọ̀ níkànnì ayélujára káwọn èèyàn ti sọ wípé bóyá ẹ̀gbọ́n rẹ̀ ni Màláíkà jẹ́, tàbábùrò rẹ̀, tàbábùrò bàbá rẹ̀, tàbábùrò mọ̀mọ́ rẹ̀. Ṣé rí i pé léyìí, kódà tí Kúnlé Afod gan bá ń wá kó parí pẹ̀lú àwọn nǹkan tí ó máa fojú rẹ̀ rí lórí péèjì Desola Afod, ó ṣeé ṣe kó máa bí òun náà nù, àbí ká tiẹ̀ sọ wípé ìgbéyàwó ọ̀hún gan ó ti ṣú Desola Afod ni. Eléyìí wá le o. Níbo ni wọ́n fẹ́ kọ́ ọmọ 4 sí lẹ́yìn ọmọ 4 làǹtìlanti. Gistlover dẹ̀ sọ nǹkan kan tí mo fẹ́ ká gbé yẹ̀wò. Ó ní wípé òótọ́ dẹ̀ ni níbi ọdún bíi 3 àbí 4 sẹ́yìn, nígbà tí Kúnlé Afod náà ń ṣàṣemáṣe nínú ìgbéyàwó náà, tí Gistlover tẹ́ ẹ̀ bá gbàgbé tó pe Kúnlé Afod síta èèyàn níkànnì ayélujára, tí wọ́n drag ẹ̀ ní online gbà yẹn pé kó ṣe mẹ̀dọ̀ kó lọ tọ́jú ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ nínú ilé. Kúnlé Afod náà mọ̀ ṣe bẹ́ẹ̀. Gistlover wá ní kì í dé bá ní káyẹrí, ó ti kan Desola Afod náà nù. Ó wá ní tìtorí pé bóyá ó ti bímọ tó fẹ́ bí fún Kúnlé Afod tán kó wá bẹ̀rẹ̀ sí máa ṣe bó ṣe wù ọ́. Ó ní kò sẹ́ni tí ó gbárù ẹ̀, pé tá a bá ní à ń jà fóbìnrin, kì í ṣe pé ká wá máa wo obìnrin náà kó máa lo ọkùnrin nílòkulò. Ẹ̀yin olólùfẹ́ mi, kí lèrò tiyín lórí eléyìí? Ló jẹ́ n kọ́kọ́ sọ wípé ṣé ká sọ wípé Desola Afod pé èròǹgbà rẹ̀ ni láti di gbajúgbajà. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tóbìnrin bá ń wá nǹkan, kò sí nǹkan tí wọn ò lè ṣe o. Ní ìsìn ó ti di gbajúgbajà. Ẹ̀yin olólùfẹ́ mi, n fẹ́ sọ̀rọ̀ pọ̀ lórí eléyìí torí pé mo tún mú mi ìbọ̀ wá fún yín bó bá ṣe ń lọ níkànnì ayélujára pẹ̀lú Kúnlé Afod àti aya rẹ̀ Desola Afod.